Ayante Victory lórúkọ mi. Ó tọ́mọ ọdún mélòó? 70 years. Osun State University, Ikire campus. Like mo pàdé bí ọkọ ní online, so à ń sọ̀rọ̀ and chat. So like due to everything, mo ní boyfriend ní Ikire ńbẹ̀. So guy yẹn wá ní pé òun fẹ́ wá sí Ikire. And I did not sọ fún guy pé kó wá. Ó ṣáà ní pé òun fẹ́ wá torí iléyá sálà. Nípò òun fẹ́ wá ṣe ọdún with our family òun. So like he now came to like ó wá sí Ikire ṣá. So wọ́n pè mí pé kí wá bá òun rí pé òun lodge ní house 18. Wọ́n ní pé kí wọ́n bá òun níbẹ̀. So mi dáhùn. Mo ṣáà pé boyfriend. Mo ṣáà rí pé guy yìí máa ti wá mi wá sí Ikire o. So boyfriend wá ní pé kí wá sùn sọ́dọ̀ òun rí pé kí wọ́n dáhùn. So mo ṣáà lọ sí ilé boyfriend mi ṣáà lọ sùn. Like mo spend night mi síbẹ̀ yẹn ṣá. So like very early around 5 guy wá pè mí around 5 but mi ì gbé kọ̀lẹ̀. Wọ́n tún pè mí ní like around 7 a.m. again. So mo wá gbé kọ̀lẹ̀. Then boyfriend mi wà pẹ̀lú mi níbẹ̀ yẹn like nígbà yẹn. So like phone mi wey dey dial like phone mi wey dey wà ní speaker nígbà yẹn ṣá. So wọ́n ní pé ibo ni mo wà rí pé kí ló dé tí mo ṣe gba phone sí yesterday nípa òun ti try number mi. Wọ́n sọ fún mi pé ara mi ò yá wípé mo strong kò tiẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ tán. Wọ́n ní pé ibo ni mo wà. Wọ́n ní pé mo wà center. Wọ́n ní pé òun bọ̀ wípé òun fẹ́ wá like check up on me. Mo dẹ̀ ní pé okay wípé kò sí wàhálà. Then ìgbà tí mo cut call torí boyfriend ní gbọ́ gbogbo ẹ̀. Wọ́n ní pé rí pé guy ní pé rí pé òun fẹ́ wá check up on me pé mi sọ kankan. Mo dẹ̀ ní pé since ó fẹ́ wá check up on me pé kí ló wà níbẹ̀. Like boyfriend mi wá ní pé òun jáde pé òun fẹ́ lọ get a call. Before boyfriend mi jáde ó dẹ̀ ní pé òun fẹ́ mọ guy yẹn. Wípé òun fẹ́ mọ̀ torí guy tó ní mind láti Èkó wá mi wá without my consent. Wípé ó wá mi wá from Lagos like David báyìí. So boyfriend mi wá jáde ṣá. So guy yẹn wá sí ọ̀dọ̀ mi ṣá. Ilé boyfriend yẹn náà ló wá. Bẹ́ẹ̀ni ó ṣá wá sí ilé boyfriend mi náà. So bí guy ṣe wọlé and gist and sọ̀rọ̀ and rẹ́rìn ṣá. So the boyfriend mi wá mú some guys wá from láti ta. Wọ́n wá mú wá ìgbà tó wá like banging like ìgbà tó já wọlé ẹ̀rù ti bà mí. Torí mo bẹ̀ pé rí pé kí ló ṣẹlẹ̀ ṣé kankan like ṣẹlẹ̀ ni like wọ́n like ìgbà tó wọlé lé ṣá. Wọ́n wá bí guy lè rí pé ṣé ìwọ ni Tóbi. Wọ́n ní pé rí pé òun Tóbi pé kí ló mú ẹ wá síbí báyìí. Wọ́n ní pé òun wá rí èmi rí pé ọ̀rẹ́ ní èmi. Bẹ́ẹ̀ mo wá gbé lọ rí pé mo gbọ́ ta ni guy yìí. Mo gbọ́dọ̀ ní pé guy yìí tí mo pàdé like a jọ pàdé ní WhatsApp. Rí pé mi tẹ̀ rí pé mi mọ̀ rí ṣá. So ìgbà yẹn ṣá ìgbà tó rí pé mo ti ń bẹ̀rù. Wọ́n wá ní pé kí n wọnú ilé. So boyfriend mi àti other guys yẹn wọ́n wá nà rí pé ìwọ òògùn rí pé ó wá bá obìnrin from like láti Èkó ó wá sí Ikire torí fẹ́ wá rí obìnrin. Wọ́n ṣá like wọ́n ṣá nà ṣá ìgbà tó nà já sí ihò. Wọ́n ṣá nà ṣá ìgbà tí wọ́n rí pé ara mi ò gbé like ara mi ò like mo strong like mo scared ìgbà tó nà guy yẹn. So wọ́n wá ní pé kí n máa lọ sí hostel mi ṣá. Mo ṣá lọ sí hostel mi ṣá. Then mo ń sunkún. So mo wá lọ sí hostel mi ṣá. So mi mọ̀ kankan nípa ẹ̀ ìgbà tí mo lọ sí hostel mi. So later mo wá gbọ́ rí pé wọ́n gba owó lọ́wọ́ guy yẹn àti phone ẹ̀. So ìgbà tí boyfriend mi wá confess rí pé òun gba owó lọ́wọ́ guy yẹn àti phone ẹ̀ ṣá. Wọ́n ní pé kí ló dé tó máa ti gba owó like lọ́wọ́ guy yẹn. And before I knew rí pé boyfriend mi ti gba owó lọ́wọ́ guy yẹn. Ó ní pé kí n lọ ṣe irun mi rí pé kí n look fine. Ó fún mi ní 40,000 rí pé kí n lọ bẹ́ẹ̀ni 40,000. Ó ní pé kí n lọ ṣe irun mi rí pé kí n look fine. Ìgbà tí mo wá gba owó yẹn ṣá maybe 2 days or 3 days like ago ṣá. Mo wá gbọ́ rí pé àwọn gba owó lọ́wọ́ guy yẹn àti phone ẹ̀. Ṣé student uni Ọ̀ṣun ni boyfriend yẹn náà? Rárá wọ́n gbé ní Ikire indigene.
Ndíje Ikire. Kí lorúkọ ẹ̀? Kí lorúkọ ẹ̀? Ifá ńlá but like àwọn èèyàn máa ń pè ní Ifá ńlá but orúkọ ẹ̀ gangan ní Ayọ̀bámi Oyèbánjí. Iṣẹ́ kí ni ń ṣe? Ó ní òun yìí wípé òun ṣe yahoo. Ó lóun ṣe yahoo. Yahoo. Ó sọ fún ẹ pé òun ṣe yahoo. Òun ṣe yahoo. Èló náà gbà ní àkáǹtì ẹ̀yìn tó sọ fún ẹ? Mi really but wọ́n ṣá ni pé wọ́n gba 1.4 million ní account guy yẹn ṣá. Nǹkan tó sọ fún mi. Ará Èkó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kó tó di kó wá ẹ wá àti pé ṣé dating site ẹ ti pàdé ní àbí Facebook àbí ibo? No, ó kọ̀ wọnú WhatsApp mi ni mi mọ́ta ní fún ní nọ́mbà mi or anything. Ó ṣàwọnú WhatsApp mi ṣá. Ẹ máa ń bá ẹ sọ láti gbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀? Like I think sọ̀rọ̀ like it's going to 2 weeks. 2 weeks. Yes. Like before I like know the guy, ó máa ń text àwọn ọ̀rẹ́ méjì mi. Ó ti text wọn already. So before I know ìgbà tó wá text mi, ó wá send video. Mo wá rántí pé ṣé bí guy máa ń text ọ̀rẹ́ méjì mi. So like mo wá rántí ojú ẹ̀. Ó mọ̀ pé wà sí Ifá ń fẹ́ra. Kí ni gọ́ọ̀tì tó ní tó jẹ́ pé lè Ifá mi tí wọ́n á ní kó máa bọ̀ láti wá báyìí tó fi gbé wá sóstẹ̀? Hostel mi like mi lè gba àlejò ń bẹ̀ àmì lè mọ́kùnrin wá sí hostel mi. Ìgbà tí boyfriend mi ní pé òun fẹ́ rí boy yẹn rí pé òun fẹ́ dààmú torí ó kì í jẹ́ kí ọkùnrin wọlé ní hostel mi. Wọ́n ṣá ní pé wọ́n ní pé wọ́n lè jẹ́ kí ọkùnrin wọ ní hostel mi torí girls hostel ní ibẹ̀ so wọ́n jẹ́ kí ọkùnrin wọ bẹ̀ ṣá. So àwọn mélòó ni o ní ọkọ̀ ẹ̀ kó àwọn bíi mẹ́rin níbo làwọn yẹn wà báyìí? Èmi ọmọ tó wà torí guy yẹn mi mọ àwọn guy yẹn rí. Ṣé o mọ̀ pé crime ni yahoo àbó mọ̀? Ṣé o mọ̀ pé crime ni? O mọ̀ pé crime ni yahoo? O mọ̀ pé mo fẹ́ kó dáhùn ní yes or no? Ṣé o mọ̀ pé ìwà ọ̀daràn ni yahoo ṣiṣẹ́? Yahoo yes. Kí ló dé tó wá ń fẹ́ Ifá ńlá tó sì sọ fún ọ pé òun ṣe yahoo? Torí normally èmi kọ́ like I'm not the only one that used to date yahoo guy torí wọ́n pọ̀ tó máa fẹ́ àwọn yahoo guy. Èmi rò bóyá normal tí ni wípé kéèyàn fẹ́ yahoo guy so mi mọ̀. Àwọn méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí báwo ṣe jẹ́ sí? Ẹ̀gbọ́n tó jókòó sí ìwáyé ẹ̀gbọ́n ọkọ mi ni. So yes, ilé ọmọ ló ń pè wọ́n. So àwọn náà jọ náà. Bẹ́ẹ̀ ni. Báwo ló ṣe fi ń sìn tó wá bá rẹ níbí? Like I'm feeling sorry like mo ti regret in first wípé lady tí mo ti ṣe like move boy ìwà and why did I fall like in victim with this kind of stuff. Má parọ́ fún mi oko tó pe ẹni kára ìkó yẹn tó wá ẹ ti ní plan bẹ́ẹ̀ ṣe fẹ́ dì pẹ̀lú ẹ̀ má parọ́. No rárá mi ní anything in mind mi ní anything in mind nǹkan tí boyfriend mi sọ fún mi wípé òun fẹ́ mọ guy yẹn wípé òun fẹ́ mọ̀ rí nǹkan tó sọ fún mi yẹn. Owó lọ́wọ́ ẹ̀ kí ló tó lọ report fọlọ́pàá. No wọ́n ti fún mi ní 40,000 ìyẹn ìgbà tí mo wá gbọ́ rí pé àwọn ọlọ́pàá wọn àwọn but èmi ti náwó tọ̀ already ó wá bá mi wípé kóun má parọ́ wípé òun gba owó lọ́wọ́ guy yẹn àti phone. Kí ló fowó tó fún ẹ ṣe? Like mo fi ra oúnjẹ sí hostel mi mo fi fill gas mi mo fi ra àwọn kọ̀ọ̀kan tí mo need. Ìgbà tó gbọ́ torí my brothers are soldiers so ìgbà tó gbọ́ torí importer mi like call them wọ́n inform wọn so ìgbà tó gbọ́ wọ́n á gbé mi lọ sínú barrack wọ́n nà mí torí there is a scar on my body like wọ́n nà mí ṣá. Ní bọ̀dá rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ọmọ olúwo ni. Edo State ni mí. Your name again? Ayante Victory. Ayante. Victory. 17